Africa Content TV. Ibi àárín inú olókìkí ní ibi ojú wa, ibi òkè fọwọ́rọ́ sẹ́yìn, nínú gbogbo ògùngbò, àjíwá, ọ̀kan nìbó kíá, nà lábí àgbẹ̀bà ẹ̀yìn ti gbọ́. Ọlọ́pàá ẹsẹ̀ ìwé òpó dáadáa, ìwé òpó dáadáa. Bẹ́ẹ̀ pé ẹ̀dùnkàn lọ́mọ, ó yá pé wọ́n lè lọ lọ́mọ. Ó ti pé wọ́n lè lọ lọ́mọ. Ṣé ìdè lè lọ́mọ? Ó yá pọ̀ dáadáa. Ṣé ìdè lè lọ́mọ? Ó yá jẹ́ pé ẹ̀dùn ẹ̀fẹ̀ lọ́mọ. Ó ti pé wọ́n lè lọ lọ́mọ. Ètò tí alábàáta lọ́dún. Ṣé ìdè lè lọ́mọ? Ìlú àwọn sáàsì ọ̀rọ̀. Ṣé ìdè lè lọ́mọ? Ìlú àwọn olówó lábàáta jí wá. Ṣé ìdè lè lọ́mọ? Àwọn lọ́ba lábàáta làdúgbò. Ṣé ìdè lè lọ́mọ? First class team, yeah. First class team, ló jáde láti bí. First class team, ló jáde láti bí. Ìgbò kí alábàáta lọ́dún. Ìfò mẹ́rin. Làbàáta yà súdẹ́. Ọmọ abáta ìwò rán ọba ló. Ẹgbẹ́ jára. Fẹjala o, fẹjala, ọmọ abalẹ ojo la ba ta ma gbóni lé, ẹjọ tí ẹ bí ẹgbẹ jama o, ẹjọ tí ẹ bí ẹgbẹ, o ti gbé mi lé mẹlẹ ọkọ, Ajíbọ́lá ẹgbẹ yìí má ṣe dúdú, àbàbà ẹgbẹ yẹ wá sí mi náà bá a ta pàṣẹ wọn. Ẹgbẹ́ tó ti mú ọ̀rẹ́ ẹgbẹ́ yìí hàn. Iṣẹ́ ti kábíyèsí wọn wà ní jíwá. Iṣẹ́ ìbáwọn ní làbádàbà àsìkò ṣe pọ̀. Ìrẹsẹ̀ máa ń jẹ́ òun làbádàbà àṣẹjọ. Ẹgbẹ́ iṣẹ́ ọba alábàdàbà àṣẹ. Ẹjọ́ tí ń tọ́ba ní ibẹ̀ fàṣẹ. Ẹjọ́ tí ń tọ́ba ní ibẹ̀ àlàbẹ̀kùn. Iye ẹ̀sùn Amẹ́ríkà dùn. Ó pọ̀. Ìgbókè 2024, àwọn èèyàn jankọ-jankọ, àti oníwọ̀n nígbàlẹ̀, àwọn lọ́ba tẹ́jẹ́ pé ọba tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn, àti oníwọ̀n nígbàlẹ̀, àwọn èèyàn ńláńlá tó jẹ́ pé ní entertainment industry. Ẹ lè sọ pé mọ̀ wọ́n ojúmọ́ lọ́ba tó wà àti rí wọn níkàlẹ̀. Ó pòde ìdìbò o 2024 rí ha. Èmi jáde mo làbà dára mi. Ọlọ́pẹ́ ẹgbẹ́ wà bàbá wọn. Kábíyèsí sá, ẹ bá mi rúbẹ̀ wọ̀ pé ilé orúkọ náà mi fọ́ bàbá bí ẹ o, ìgbéyà máa jẹ́ sí yìí sá. Olúṣọlá Adéníyàn, Ọláníyàn Mọ̀ṣọ́gbó dúró, alájọ Abia Award, l'Amẹ́ríkà ọ̀gbọ́n kan tó. Kábíyèsí, Olúṣọlá Ọláníyàn, àwọn aláṣẹ Abia Award ní Houston, Texas, l'Amẹ́ríkà, gbogbo bí fọwọ́lé, wọ́n jọba o. Kò dẹ̀ yí padà wá, oṣù wa bẹ̀rẹ̀ wá àgbà. Wọ́n ní tó bá di ní October wá àṣírá. À ń lọ sáré yìí ká àdúrà fún ètò fún Abíọ́lá ọ̀dùn ẹ̀fà àìkákan. Ó lọ sí Amẹ́ríkà ní àtọ́lọ́ October. Mi ò dá Amẹ́ríkà àrí ojú wá. Mi ò dé bẹ̀rẹ̀ ìlú ẹ̀fà tó. Yímú. Mi ò dé bẹ́ẹ̀ rí ojú wá. Báwo la Amẹ́ríkà àṣírí jí bọ́ àwọn? Ìgbé bẹ́ẹ̀ rí ọba tó. Amẹ́ríkà ní ìsọ.
fòdò sí. Wọ́n ṣòro fún wa lọ́bẹ̀ ìyá dúpẹ́ o. Ẹ̀yin bẹ̀ náà lọ́ra ẹ̀ṣọ́jọ́. Ìyẹn ló kàn fà pé mo ti débẹ̀ rí ojú wá. Ẹjẹ́ àtúntò ẹdúkà túnbọ̀ pé jábíjábí ṣẹlẹ̀, èdèrèdè ṣẹlẹ̀, jọ́pọ̀jọ̀pọ̀ ṣẹlẹ̀ nílùú Amẹ́ríkà. Ẹsẹ̀ ṣáyé láàrin àwọn akátá. Obìnrin akátá wà sọ fún ọkọ rẹ̀ yìí pé ọ̀rẹ́ akátá ó jẹ́ alákòókò. Ọmọ mú láyé kó bó òun sùn lẹ́kọ̀ọ́. Gbogbo bá kó bírèkì láì lókun ayé ọ̀hún. Yóò rí ṣẹlẹ̀ ní ìlú ẹja. Kò tí ẹ lé àbùkù ní ilẹ̀ Yorùbá tí a. Ìyá ló kàn fà pé mo ti dé rẹ̀ yìí. Bàbá náà ni. Eyọ̀rẹ́ náà lẹ́yìn ìbára bàbá rẹ̀ tuntun ayé. Eyọ̀rẹ́ náà lẹ́yìn ìbára bàbá rẹ̀. Eyọ̀rẹ́ náà lẹ́yìn ìbára bàbá rẹ̀. Eyọ̀rẹ́ náà lẹ́yìn ìbára bàbá rẹ̀. Ayọ̀ mi sísá. Ẹni àgbélẹ̀ tó wọ́n sí mi. Ojú kọ̀ọ̀kan jù ú. Òpódé ló ń ṣe ẹgbẹ́ lọ báyìí. Òpódé pé sọ́mọ̀ dúró báwọn lọ̀sẹ̀ báwọn. Tó báwọn àmì sẹ́yà, láti pé kí lọ fẹ́yà, láti ní báwọn kúrò. Tó bá lè bá ní báyà, lórí bá lè ráyà, láti ní bá lè ju ìlú mi ọlọ́run. Òun ló mẹ́rin kò rí àwọn mẹ́rin wà ní o. Ojú kọ̀ọ̀kan jù ú. Eyọ̀rẹ́ náà lẹ́yìn ìbára bàbá rẹ̀. Òpódé 2024 Òpódé ló ń ṣe ẹgbẹ́ lọ báyìí. Òpódé pé sọ́mọ̀ dúró báwọn lọ̀sẹ̀ báwọn. Tó báwọn àmì sẹ́yà, láti pé kí lọ fẹ́yà, láti ní báwọn kúrò. Tó bá lè bá ní báyà, lórí bá lè ráyà, láti ní bá lè ju ìlú mi ọlọ́run. Òun ló mẹ́rin kò rí àwọn mẹ́rin wà ní o. Èèyàn bá ṣọ́ èèyàn. Alukura ní ọ̀rọ̀ gbà, kábà ní ọ̀rọ̀ jẹ, Adújá tún ní òtún wà. Òun ló